mo kàn lé ní mo kàn léjì mo kàn lẹ́ta mo dánmọ olúfẹ̀ àṣẹ ẹnu mi kà ṣàìṣẹ́ torí pé o ṣe kẹfà lẹ́nu ìfàkó máa wá ẹ wá o àṣẹ akàn ló ní kó fowó kàn lẹ́nu ọṣẹ ló ní ó ṣẹ mọ́ ẹ lára ìfàkó máa wá ẹ wá o àṣẹ àfíà gbé. láti fi ra ìyàwó tó fi ra ìyàwó lọ́wọ́. ara wájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbàá. ara wájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹgbàá. ara wájú ẹgbẹ́. ó ti rẹ̀ ó ti sọ ẹ̀ ò ṣe mọ́. mi ò ṣe mọ́ ó ti sú mi ò ṣe mọ́ ọjọ́ mo fẹ́ kọ́ntínú pẹ̀lú ilé. hello sir. rábà jíde ti gbé jùmọ̀ kẹ́lọ́ mo lè mọ̀ pé ẹ̀yin lẹ sọ àṣírí ọ̀la mi fún jíde. kí ló mọ̀ pẹ̀lú ẹbí ló wọlé bá tó ń fọwọ́ sí lójú. I don't care rábà I don't care all I want is my Jùmọ̀kẹ́. wọ́n lọ sí ẹ̀mí màdí o fẹ́ dáṣẹ̀ rí àfọ̀ ẹ̀mí. ẹ wọ ìgbàgbé ẹ wọ bẹ́ẹ̀ èyí tẹ́tẹ́ fi fọ́ ọmọ ìṣẹ́ ló fi ń gẹ̀jẹ̀ o. kò ní dá bájà kò ní dá sẹ́yìn kò ní dá everybody all I want is my Jùmọ̀kẹ́ do what you can to prevent my Jùmọ̀kẹ́ ọ̀fẹ́ bọ́ọ̀lù láàyè yìí. máa bẹ́ẹ̀ ti fún wàhálì lọ. irọ́ ni èmi kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni fún mi èmi kọ́ bẹ́ẹ̀ ni fún yín èmi ò yá bẹ́ẹ̀ ni fún yín ọ̀rọ̀ fún yín ọ̀pẹ́ ni fún yín. kíyèsí. Ogun a máa f'ogun, ogun a máa lani lóògùn ni. Ogun a máa lagun, ogun a máa fani lóògùn ni. Àjẹjọ wá mi rè, àjẹjọ bá mi lò gbà. Àjẹjọ wá mi rè, filé mi ṣèbùgbé o. Omije ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé, tó bá dé tán, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Á dàbí pé wọ́n ló mọ̀ ṣe, ká gbẹ́jẹ́ forí ọ̀rẹ́ wa. Ká gbẹ́jẹ́ forí omi. Bí bàbá mi bá dé tán, wọ́n á máa kalẹ̀ wọ́n á máa kẹ́ni. Wọ́n ní talẹ̀ ló ń ta wọ́n láì mọ̀ pé bàbá mi ní í ṣiṣẹ́. Ajé o, omijé ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omijé ajé o, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omijé ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé o, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Orí gàǹdà bí lábàjá o, kí ló mọ̀ tójú lábàjá rí náà. Ẹ̀dá ṣe mí bí tàmẹ̀dò, kí ló mọ̀ tójú rẹ̀ kàn. Ogun wa máa fogun, ogun wa lani lógun lọ. Ogun wa máa fogun, ogun wa lani lógun lọ. Ẹnu gbọ́tẹ̀nu ẹ̀ǹga alẹ́ yẹn ń pa tó níyó. Bẹ́ẹ̀ bá sùn mẹ́yẹ ẹ̀ ó gbóhùn ẹ̀. Omijé ajé o, omijé ajé, omijé ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omijé ajé o, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Ajé filé mi ṣe bùgbé ọlá. Omijé ajé, ó
ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. káyé forúkọ rere pè mí. Omije ajé o, Omije ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. ó ń ṣàn ojú rí tó bẹ́ẹ̀ bá bí mi o. ojú rí o, Omije ajé, ojú rí tó ojú mama rí o. fúnra ẹ̀gà ló ń fẹ́nu ẹ̀ pọ̀lọ́dẹ. ẹlúlu fẹ́nu ẹ̀ fàjò, ẹlúlu ń fàjò. kò rántí pé òun ò nílé mọ́, rántí pé òun ò nílé o. Omije ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé, ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé, tó bá dé tán. ṣe bínú mo ní kí n fi òkú pẹ́ méjì pé kí n múra màá lè máa gbàbí jáde tí n bá tẹ̀ sí i tán. báwo ni my dear àwọn parents ẹ̀ ń kọ́ ṣàlàfíà náà wà ìwé ṣe. ó báwo ni wọ́n lè sọ pọ́nrọ̀ wa àbí ká ṣe kọ́mọ́kọ́mọ́ because mo need láti attend meeting kan. kí ló ṣe é ẹ̀yọ́ mọ̀ kò tí ẹ̀ pípẹ́ máa tíjú àwọn bàbá yín o dẹ̀ lọ́mọkùnrin lójú dáàdì ẹ̀ o mọ̀ pé mi ní first love ẹ̀. Look at your sister. Daddy. Baby. Sunchilele. Ọkọ àfẹ́sọ́nà mi ti máa sọ̀rọ̀ fún mi. Òun pé abẹ́ máa ń fi rí ṣaláìrí. Ìyé mi ò pa àfẹ́sọ́nà ẹ̀ ni kí n tó ní kán jẹ́ kó wọlé. Ṣé o mọ̀ pé eré orí igi àṣepọ̀ ẹ̀dùn ni? Àwa náà ti ṣerú ẹ̀ nígbà táwa wà kékeré. Ẹ̀kọ́ ló ń fọ̀rùn kẹ́ ìyá yín. Nígbà tí mi ń fẹ́ ìyá yín. Èmi mo bóòdì gan o tẹ́tẹ́lẹ̀ mi ò kí n bá wọn dodge tẹ́gbẹ́ fẹ́ǹsì o mo máa ń wọlé straight ni á wọ̀k yes or no ni but anyway ọlọ́run á ṣe ẹni mo ń gbẹ. Talk now. Tell him yourself. fi sọ́jà jẹ́ kó sọ̀rọ̀ alọ́mọkọ. Tell him yourself. Don't be shy. Daddy. Yes. Nǹkan ayọ̀ ni. Nǹkan kí ló pé? Nǹkan ayọ̀ ni sir. You fẹ́ rí mi fún? Yes sir. Daddy ẹ má bínú pé ó pè mí kí n tó wá mo kàn ń try láti arrange ara mi ni àmọ́ daddy ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti ṣe tán mo dẹ̀ ti ready láti wá mú ìyàwó mi so nǹkan tí mo wá fún ni pé mo fẹ́ kẹ́ wo date tí ẹ máa fún mi tí màá fi lọ mú àwọn parents mi kakàn wá ṣe introduction lókun. Yes, Daddy. Introduction kẹ. Ìgbà yọ̀ ní introduction mi. Introduction báwo? Ẹ bá bí mi o. Ẹlẹ́gùn sókè. Aláyọ̀ ń tiẹ̀. Ayọ̀ báwo? Ìgbà yọ̀ ní introduction ìgbà yọ̀ kọ́. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Baby, má worry. Ìwọ ṣáà má worry ní títí ẹ o. I understand. Ìwọ má worry. You don't need to stress yourself. Kí ló ń sọ náà? Kí má worry báwo? A sọ kankan fún dádì ẹ, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ké, ó dẹ̀ wọ́ mi bọ́ta. Ṣé bó wọ́ mi wá síta láti wá ṣàlàyé fún mi ni? Why is he crying? Baby, and you come and stress her. I will handle everything. No, don't even tell me that. Don't tell me that. Bá mi sọ̀rọ̀ kí ló ṣe wọ́n? Okay, is it that I am not good looking? Ṣé mi ò dá ni? Ṣé kò tó ń pa ọ́ lẹ́kùn ni ẹ̀? At all. Then talk to me. Talk to me now. Ṣé o lè sọ̀rọ̀ ni? I need to know. Kí ni nǹkan tó ń pa dádì ẹ lẹ́kùn nígbà tá a sọ̀rọ̀ tán? Kí ló fẹ́ kún? Baby, I need to má worry. Mama, explain for later. Kí n má worry. So, o tọ́ nìkan táwọn èèyàn sọ àbí? Pé kí ni? Wípé anytime tí dádì ẹ bá ti gbọ́ good news, wọ́n máa ń sunkún. No, at all. Talk to me. O tọ́ ni àbí? Baby, at all. Bolo ti gbọ́ wrong information. So lóòótọ́ ni pé dádì ẹ ṣògùn owó ni? At all. Bí bàbá mi bá dé tán, wọ́n á máa kalẹ̀ wọ́n á máa kẹ́ni. Wọ́n
máa ní talẹ̀ ló ń ta wọ́n. ṣèké mi bàbá mi ní ní òtún mo rí ṣiṣẹ́. síbù sí wọ́n tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ ọjà ọ̀gá lọ́lọ́wọ́ mi tẹ̀ mo máa sọ fún wọn sí mo mi fẹ́ sọ fún wọn sí mo ti jẹ́ láti gbé nọ́mbà wọn sí kò lọ ṣọ ní nọ́mbà wọn mi ni. ọ̀gá ti dé báwo la yẹ fẹ́ sọ́nsìn báwo mo ṣe fẹ́ bírèkì ní ìdí náà bá ṣe kẹ́ báwo mo ṣe fẹ́ bírèkì ẹ̀wọ̀n iṣẹ́ wà bá mi sọ. mo ṣe fẹ́ sọ báyìí wọ́n lọ́rùn ajé o ajé o ajé o. How are you? Káàárọ̀ báwo ni? Káàárọ̀ sà. Ẹ̀rọ sà mo ti ń tẹ̀ láti pè yín sà. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń gbọ́n ṣé ẹ ní problem ni? Ẹ mo ní kí ló ṣẹlẹ̀? Ọ̀gá kò sí o. Ayà kí n bẹ ìjà fún mi. Mo ní kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ ń gbọ̀n. Wàá bọ́ síbí. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá mo receive mail. Pé kí ni? Wọ́n gbogbo ọjà tí mo sọ 5 million naira fún lánàá tí wọ́n fẹ́ fi clear gbogbo ẹ̀rù wa wọ́n ló ti wọ mi sà. Ọjà fẹ́ kó dé láti China. Bẹ́ẹ̀ni sà. Ó wọ mi. Bẹ́ẹ̀ni sà. So I so fucking what? Ọjà wọ mi. Ẹ máa wo idiot ọjà wọ mi ló lẹ́ pariwo ló. Máa ní apatẹ́jọ torí pọ́jà wọ mi. Ọ̀gá ẹ̀gbọ́n kan tí mo sọ ni sà. Etí ń dùn ẹ̀ ní. Ẹ máa gbà mí kẹ́ ọjà wọ mi ló lè fẹ́ bá iye ara ẹ jẹ́ Ọlọ́run máa dúpẹ́ mo máa dúpẹ́ Ọlọ́run kí ló ṣe ọjà wọ mi làwọn irú ẹ̀ rí ọjà wọ mi lèyàn ọmọ ìfẹ́ para yín fún tó yẹ kí inú yín máa dùn in fact it's called for celebration. Celebration? Yes máa dá yín lọ́la ẹ ṣáà mo sábó dáadáa tó ti ṣe ó ìwọ gbà $100 ni ẹ gbà lọ́wọ́ mi ọjà wọ mi tó yẹ kí inú yín máa dùn kíkẹ́ máa yọ kẹ́ máa jó kẹ́ gbàlù wọ́n lọ sínú fíríjì mi lọ́wọ́ wáìnì tó ṣó dáadáa kí n fi yẹ kí n fi step down inú mi ń dùn lọ́jà wíwẹ́ ìdí ọ̀sìn ọwọ́ ọmọ fún mi yìí o ọjà wọ mi ló fẹ́ parẹ́ lé lórí ọjà lásán ló pè é jàre ọjà wọ mi hello jàre hello ta ló sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ àbínú jàre ọ̀rọ̀ kan ló pa mí lẹ́rìn-ín bíi. Owó wo nìyẹn? 70 million naira lákàntì mi. Owó kí ni? Èmi ni mo lówó. Kí la ní kí n bá ń ṣe? Ìyẹn ọkàn mi kí sá máa gbówó lọ. Kí lẹ sọ sà? Ẹ lọ sà? Ta ló sọ̀rọ̀ sà? Ẹ lọ sà? Ta ló sọ̀rọ̀? Mi ò bá sẹ́nìtì mi ò lówó kankan lọ́wọ́ yìí màdárà wọ́n bá tún ní wọ́n tún sanwó kan débi kan fún èmi bá kọ́ ni mo lówó màdárà èmi kọ́ ni mo lówó pé mo ẹ máa gbà mí wọ́n bá tún pè mí sí ní iṣẹ́ èmi kọ́ ni mo lówó. Ọ̀gá ni kí ló ṣe ní ọ̀gá ẹgbẹ́ jíjẹ́ ìjókòó mo wà dára ìjókòó kí ni. ẹ máa gbà mí mo wà dára. ó jẹ́ kí n máa rẹ́rìn-ín. ewa ẹ̀jẹ̀ ṣàdó wọ́n tún ní mo tún ní 70 million naira láyé fún ẹ. Good news ni ọ̀gá mi. Ọgọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ ọ̀gá mi. Àbíwá ayé wọ́n tó wá gbẹ. Ọ̀gá. Olówó wa jẹ́ jẹ́ gbèsè láyé fún ẹ. Ṣé mi ọ̀rọ̀ ọ̀gá yóò fẹ́ yé? Àbíwá ayé wọ́n wá yé. Ṣé ọ̀gá yóò yẹ mi mọ̀? Ṣé kẹ́mi? Ọ̀rọ̀ ọ̀gá yìí wà fẹ́ yé mi mọ́ o. Nígbà tá a pè wọ́n ní pé ọjà 40 million naira wọ mi. Tọ́ka débi tí wọ́n ń rẹ́rìn-ín. Wọ́n tún débi wọ́n tún fún wa lọ́wọ́. Wọ́n dẹ̀ tún wá receive ọ̀rọ̀ good news ọjà 70 million naira. Tó yẹ kọ́ga máa rẹ́rìn-ín ṣọlọ́gá tún ké ọ̀rọ̀ yóò máa wá yé mi mọ́ báyìí. Kò yé mi mọ́ báyìí. Kò yé mi. Orí kò ti ní ìfura dání báyìí. Àtúntúntà ìsọ̀rọ̀ ìtẹ̀ kọ́ńkọ́ńkọ́ ń bá wa wí wọ́n tún fún wa owó ló ń fún wa. orí gàǹdà bíi lábàjá o kí ló mọ tójú lábàjá rí náà ẹ̀dá ṣe mí bíi tàmẹ̀dọ̀ kí ló mọ tójú rẹ̀ kàn. mo ní kó try láti béèrè pé lọ́nà fẹ́ ta kẹ́ẹ̀dẹ̀ ṣe everything fẹ́ kẹ́ ṣe bóyá property yẹn jẹ́ ní or not kẹ́ẹ̀dẹ̀ mọ̀ bóyá ó ní sí ọ̀fọ̀. Okay. I'll get back to you. All right.
Ọmọ daddy. Báwo ni? I'm fine. Are you okay? Dad, I want to talk to you. Abike. Daddy. You want to talk to me? Yeah. You need money? No. I don't need money. I want to talk to you. Why you need? Which mama showed you and you know pé torí mo ń ṣiṣẹ́ o. Anything to buy it, just say money. Let's hide for that there. Daddy, it's not all about money all the time. I want to talk to you. You want to talk to me? Yeah. Okay. This serious? Yeah. Okay, Achoko. Abike. Daddy. Mo like remove to why you. Kí ló ṣe ọmọ mi aso fún. It's all about you. Me? Daddy, kí ló dé tó jẹ́ pé àwọn ìwà tẹ́ ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí strange. Gbogbo àwọn ìwà tẹ́ ń wò bí pé kí ẹlẹ́kún máa sọ ẹkún kó jẹ́ pé àyìn lẹ́yìn máa rẹ́rìn. Àwọn nǹkan tí ò funny ẹ máa find it funny. Tẹ́lẹ̀ ẹlẹ́rìn bá rẹ́rìn ìgbà ìlẹ́yìn máa sunkún. Daddy, I don't understand. Kò yé mi mọ́. Kò yé mi kí ló ń ṣẹlẹ̀. Daddy, talk to me. I'm your daughter. Ṣé you notice me? Abike. Daddy. Ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn? Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ayé. Ẹ kú kalẹ̀ sá. Báwo ni? Dáadáa ni sá. Kí ló ṣẹlẹ̀? Kó mọ̀ bá sí problem ni sá. Ìyàwó mi ó tẹ́kìn ó lóyún ó ti tó àsìkò àti bímọ. Wọ́n wá ní ó fẹ́ lé wọ́n ti wá gbé lọ sí hospital. Wọ́n wá ní dókítà ní pé a máa ní bí 50k ní 50k. Ìyàwó ẹ̀? Bẹ́ẹ̀ ni sá. Kí wàá lò ó bá ti lọ hospital kó lọ dúró tì náà. Owó tẹ̀ ní kókó báyìí sá. 50,000 àbí? Bẹ́ẹ̀ ni sá. Ó yá fún mi lákàánú nọ́mbà kí n fún ẹ 100 tí o bá tó kó pè mí padà. 100 left. Dandan. Ọ̀gá ara nǹkan tí mo fẹ́. Mi kì í láì kí ẹ má bínú. Ìyàwó ẹ̀ ṣó. Kí n tó ní bóyá wọ́n fẹ́ bèrè àkáǹtì tó. Hello mo ti fẹ́ sẹ́. Kí ló bí? Ọkùnrin mo ń bọ̀ ọ̀gá mi ti fẹ́ bá mi ṣe owó nísìn mo fẹ́ fún wọn lákàntì ni ọ̀gá ẹ bá mi yọ̀ wọ́n níyàwó mi bí ọkùnrin ẹ ti ń gan. Okele sá. ìyàwó ẹ bí wọn. Ó bí ọkùnrin sá. ìyàwó ẹ bí wọn. Daddy. ìyàwó ẹ bí wọn. bẹ́ẹ̀ sọ pé ìyàwó mi kú ìyàwó mi bí. sá. ìyàwó ẹ bí wọn. Ó bí ọkùnrin. ìyàwó ẹ bí wọn. Láìsí prank. Wàhálà mo dá. Wàhálà bá. Ìyàwó bí wọn. Ẹnu wà ọgbẹ́ni mò ń bọ̀ owó ọmọ tó tẹ̀lé mi bá jáde kí ni gbogbo yẹn mò ń bọ̀. Mi kí ló ń bá tí mo ṣe ṣé kò ṣe pẹ̀lú táwọn èèyàn ń sọ èèyàn òótọ́ ni. Dáde èèyàn yóò fi ń pọ́n bí mo ẹ̀ sunkún. Ẹ̀dá ṣe mí bí tàmẹ̀dọ̀ kí ló mọ tójú rẹ̀ kàn. Ogun a máa fogun ogun alánilógun lọ. Ogun a máa fogun ọlá alánilógun lọ. àtìlà àtìlù gbogbo ẹ̀ ló gba òye torí pé tí ọgbọ́n àti lówó àti lọ́lá tó bá ti pọ̀ jù ẹ̀yìn kúlẹ̀ àgọ́ náà ló máa padà já sí lóòótọ́ àsopà fẹ́ lówó àti lówó àsopà fẹ́ nípò àti nípò àsopà fẹ́ láyé rẹ̀ àti láyé rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ náà wàhálà ló ń fà sílẹ̀ ẹ wo bí tí mo bára mi gbogbo wàhálà làálàá tá a ṣe náà lórí ọmọ ṣé bí ká lè rẹ́yìn fa àwọn mọ́lẹ̀ fún náà ni ayé tí wàá rí mi wọ́n rí olódì mi bí wèrè nítorí pé wàhálà tá a ṣe náà lórí ọmọ ni ìbọ́mọ mi ọkùnrin tó dá wàhálà lẹ̀ báyìí òun náà ló wà lórí ìdùbálẹ̀ ẹ̀sán lọ́wọ́ báyìí tí ò sí nǹkan tá a fẹ́ ṣe sí wọ́n dẹ̀ jẹ́ kó yé mi pé àfi ńlá àfi tí n bá jẹ́wọ́ lọ́mọ náà tó lè gbádùn èèyàn mélòó ni mo fẹ́ ṣàlàyé fún
nígbà tó jẹ́ pé ojú táyé fi ń wò mí gan ayé ò fojú rẹ wò mí wọn ò fojú ẹ tó ní àlàáfíà wò mí wọn á ń wò mí bí ẹ tó ní gangan nígbà tó jẹ́ pé ibi táyé bá kọjú sí ibẹ̀ lèmi kọ́ ẹ̀yìn sí gbogbo ẹ̀ náà báyìí kò fọ́ náà kọ́ ni ó máa ṣeun ó máa ṣeun ó máa ṣeun ó máa ṣeun. Ayé àmì àpèkẹ́ tó bá dọ̀rùn kó sọ̀rùn rẹ̀ ìwọ náà mọ̀ wípé mo nífẹ̀ẹ́ dáadáa èmi náà mọ̀ wípé gbogbo tí mo dà lẹ́nìí kò ṣẹ̀yìn ẹ̀ torí àti là àti lu wa náà ló ṣe ṣe gbogbo wàhálà yìí ó wá dùn mí pé ọ̀rọ̀ náà ò dúró jẹ́ gbogbo wàhálà tó wá ṣe ṣebí torí pé ká má bàa gbẹ̀yìn nínú ayé ni. ọlọ́run ọba mo dìgbà wáṣẹ́ pé kíyàwó àtọmọ ti ẹ̀rí nǹkan fi sẹ́nu ẹ wà dájú tí mo ti ń rìn tí tòrùn fi yọ tí má débi wọ́n á ní òṣìṣẹ́ tí má débi wọ́n á ní ìdètè jáde ẹ báwo mo ṣe wá fẹ́ ṣe báyìí wọ lọ́run abirú ayé wò ní báyìí kí n fi ẹ̀rí ordinary 5 naira kí n fi ra pure water 5 naira mo ra pure water mi. ojú rẹ̀ mi kò lọ́run ojú rẹ̀ mi ò kí ni kí n ṣe ẹ náà o ibi dẹ̀ tó pa mí yẹ ọdún rẹ̀ lẹ́yìn àtọ́kọ́ díẹ̀ ó jẹ́ gàrí láwọn níbi ẹ̀ tó gbọ́n mú láwọn ìyá ìjọ fẹ́ jẹ nílé rẹ̀ kí n lè já kí n tó lọ wò bẹ́ẹ̀ wọ́n tẹ̀ ní. Omije àbàmì tó bá dé tán àdàbí kò wọ́n ló mọ̀ ṣe ká gbẹ́jẹ́ forí ọ̀rẹ́ wa. Ká gbẹ́jẹ́ forí omi bí bàbá mi bá dé tán. Mo lọ sí Ọ̀kanlọ́mọ street. Madam, 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 hey, oh, my old enemy, oh, ye, owó ló wà ńbẹ̀ yìí mo dáràn, oh, abẹ́ máa rí báyìí, àbí Ọlọ́run fẹ́ fi kìíní rẹ̀ mí lẹ́kùn ni pẹ̀lú gbogbo ìyà tí mo ti ń jẹ látàárọ̀. Irọ́ má jẹ́ kí n jogún ológun mọ́ tèmi fóònù náà má tún lọ ní problem. Ọ̀kadà ẹjọ́ ẹgbẹ́ mi ẹ ṣáà nìṣó ẹ má wọrí ẹ nìṣó ẹ má nìṣó ẹ dáhùn ẹjọ́ ẹ sáré. Omije àbàmì tó bá dé tán àdàbí kò wọ́n ló mọ̀ ṣe ká gbẹ́jẹ́ forí ọ̀rẹ́ wa. Mo dáràn níbo ni mo sọ pọ́ọ̀sì sí yé ayé mi ò mú àti ju pọ́ọ̀sì nu. ẹ bọ́ ìta ni o ẹ bọ́ ìta ni rárá. mo mú owó nu odidi owó mo ti sanwó nu o inú pọ́ọ̀sì mi ni mo mú pọ́ọ̀sì kúrò lé bàbá yẹn mà ní rògùn àdúrún mọ́. amọ̀rú yín ọ̀pọ̀ ìgboro àtẹ̀gbẹ́rú yín nà. èmi. pátá mo láìpẹ́ fún mi lówó. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò sọ pé mi ò fún yín lówó àwọn jẹ́ ká tán padà mo ní mo sọ pọ́ọ̀sì nù. lákàkiri máa fa abúlé tí mo ṣiṣẹ́ lọ́wọ́ ẹ máa fún ẹ máa tán padà ẹ máa tán padà. ẹ bọ̀ kí ni wọ́n bá mi fà ṣé mo ní mú pọ́ọ̀sì kúrò lẹ́ẹ̀ máa ní mú pọ́ọ̀sì ni. bàbá lè tán padà. dúró madam mo ń pè pọ́ọ̀sì ń jábọ̀ bá a ti wá káàkiri ẹgbà. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan sa. ìfọ̀ṣẹ́ ni mo ṣe ṣíbáyìí tí mo rówó nù ẹ̀ mo ní ẹni yín owó ti wọ́ o. ẹ wo ẹgbà kẹ́kọ̀ọ́ ṣí ara yín lọ ẹ kó ṣí dànù. ẹ má bínú. ṣe bẹ́ẹ̀ ni mi ò mú pọ́ọ̀sì kúrò ńlé ni. ẹ lọ jàre kẹ́ bá ti dànù kúrò ń bì.
àwọn àgbà òṣì. mo ń pè yín mo ń pariwo mo kàn ń pariwo mo ń pè yín. ẹ stop ẹ fẹ́ mi lówó ọ̀kadà mẹ́ẹ̀dé mi lẹ́yìn máa bá tèmi lọ. mo ń bọ̀ ní sùúrù náà. tí mo wá tẹ̀ pàǹbí báyìí. kí ló máa ń ṣe iná tẹ̀ kí n farabalẹ̀ báyìí yan ọlọ́kadà. èmi gan fúnra mi kì í ṣe pé mo jẹun yóò mi ò jẹun yóò kì í ṣe pé bóyá èmi gan ò ní problem. àánú wa ló ṣe mí pé obìnrin tó ń lọ ẹ̀ tí pọ́ọ̀sì já mo dẹ̀ pé wọ́n pé wọn gbọ́ mo dẹ̀ bá ṣí kìíní yẹn mo dẹ̀ bówó ń bẹ̀ èmi fúnra mi ò ní wọ́n ní àlọ́wọ́ ṣùgbọ́n mo wò pé ká lé wọn bá ká lé wọn bẹ́ẹ̀ mi lè ṣàánú wọn ni mi ní kọ́bọ̀ lápò mo ń fẹ́ tó bá mọ kọ̀ndíṣàn mi ẹ̀rọ ọlọ́run abẹ́ wọn gá tún fún mi lówó. mo dáná ẹ kò ká dẹ̀ lówó lọ́wọ́ ó dà ń kó ògùn fẹ́ pa yín. kọ̀ndíṣàn ni mo fi sáré gbọ́dọ̀ níjà ògùn ní láàrin 1 second ògùn fẹ́ pa yín ẹ̀yin gbé mi láti ẹ̀mùrè ẹ̀ ní fún mi lówó. irọ́ ẹ tẹ̀kẹ̀ easy kí ló ṣẹlẹ̀ ẹ má wọrí máa fún yín lówó yín máa fún yín lówó èlò lówó yín gangan náà torí 500 naira ṣe fẹ́ para yín síjọba lọ́rùn. so 500 ló fẹ́ gbà pẹ̀lú kó gbé mi ní street bíi méjì. ẹ wo ẹ gbà ẹ jẹ́ kí n fún wọn. ẹ lè ṣoore fọ́lọ́run. ẹ gbà jáde kẹ́ kó ṣì dànù. aláyé ó ti ṣẹ̀ sọ́rọ̀ tèmi o àwàlà lélẹ̀ yìí o. ẹ gbà kó ṣì dànù. ẹ jẹ́ ká máa ràn án lọ èmi náà tí mo ṣe kí ẹ pé mo ní kọ́bọ̀ lọ́wọ́ kájọ ràn wọ́n lọ́wọ́ ni. ìṣòro tí fọ́lọ́ ni kí ló tèmi àti yín papọ̀. gọ̀rọ̀gọ̀rọ̀ àwọn ọlọ́kadà igan tẹ̀sí pé orí yín tẹ̀sí dàrú pẹ̀lú nǹkan tẹ̀ sọ yín. Can you imagine? ẹ kó ṣì dànù jàre. ẹ kó ṣì dànù. Màdàm ẹ má bínú jàre ṣé èmi tẹ mo kàn ń pè yín ó dàbí ẹ ṣe gọ̀kadà yẹn báyìí pọ́ọ̀sì yẹn jábọ́ mi lè máa fẹsẹ̀ lé kiri mi ìdẹ́ni wọ́n náírà lọ́wọ́ mu láti máa lé mú kiri pé kó gbé mi pé ìdílé òpè máa bẹ̀ pé mo help màdàm mi èmi fúnra mi gan mi ní wọ́n náírà lọ́wọ́ ṣùgbọ́n ṣé ẹni tí ń bá ro condition tara mi nígbà tí mo ṣí pọ́ọ̀sì mo rí pé ó wà nú ẹ̀ ẹ̀rọ Ọlọ́run bà mí pé èmi náà dẹ̀ ni mo dẹ̀ ní ṣòro o èmi fúnra mi káàkiri mò ń wáṣẹ́ mo ti rìn nígbà tí mo tún wá ṣí pọ́ọ̀sì tí mo rí pé ó wà nú ẹ̀ ó yẹ kí n máa mú lọ tó bá yẹ pé èèyàn burúkú ni ṣùgbọ́n mo wá rò pé àtiwọ́ Ọlọ́run ọba lóòótọ́ èmi náà mi ò yó kí ni mo wá fẹ́ ṣe báyìí o mi ò lè jogún ológun mọ́ ti mi dẹ́mi ìmọ̀ orí tó ní owó yìí ni mo ṣe ní kọ́lọ́kadà yẹn máa gbé mi bọ̀ àti wá káàkiri ẹ wo bọ́lá ṣe kọ́ nìyẹn lọ́wọ́. ẹ wo ọkọ mo dúpẹ́ lọ́wọ́ yín gidi àwọn èèyàn bíi ti yín ṣọ̀wọ́n ládùúgbò owó yìí nínú ìlú tá a wà yìí tó bá ṣe ọmọ ẹlòmíì ni ó máa padà sílé ní ó máa dúpẹ́ fọlọ́run pé òun máa rówó he ẹ wá lé mi mú ẹ wá fún mi lówó mi ẹ fún mi pọ́ọ̀sì mi ṣẹlẹ̀ lè tẹ́ ṣe yìí èyí tẹ́ ṣe yìí èmi gan máa dúpẹ́ fún yín gidi gan. ẹ jẹ́ kí mi tètè máa lọ torí. ọkùnrin iṣẹ́ wo lẹ́ ń ṣe gangan náà. ẹ wo mi níṣẹ́ àtàárọ̀ ni mo ti jáde pé kí làwọn ọmọ mi àti ìyàwó mi máa jẹ tí má débi wọn á ní mi tètè wá kóòrùn tó yọ mi tètè wá so iṣẹ́ náà mo ń wá kiri in fact tí bá sọ bí mo ti ń fi ẹsẹ̀ rìn bọ̀ mo ti jáde láti 6:30 tí mo ń fẹsẹ̀ rìn lọ àwọn kan mo tún fẹ́ lọ wò mẹ́ẹ̀. Ọlọ́run á ṣe dáadáa fún gbogbo wa ẹ wo ẹgbowó eléyìí ẹ gbà oore ńlá oore bàǹtàbàǹtà lẹ ṣe fún mi mélòó èèyàn ló lè ṣerú nǹkan tẹ́yìn gangan mọ̀ ni torí ẹ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn ló ṣe jẹ́ kẹ́ fún mi pọ́ọ̀sì mi ẹ tún wá lé mi ẹ tún wá dúró insult tọmọ ọlọ́kadà yẹn fún yín nítorí pé ẹ fẹ́ ṣe mí lóore ẹ wo ìgbà ẹ jọ torí tọ́lọ́run ẹ ṣàbà mi gbowó yìí ẹ bá mi gbà ìwọ máa tún fún yín business card mi gan ẹ gbà anytime any day ẹ free láti pè mí o ẹ pè mí anytime ẹ ní problem anything tẹ bá ní ẹ kò jẹ́ kí n mọ̀ èyí tó ti bá lè fi ṣe yín lóore màá fi ṣe yín lóore nínú ẹ. ẹ ṣe gan ma a pè má ẹ ṣe gan Ọlọ́run àti ẹ ṣe gan ma. èyí gangan mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mi ìrírí èèyàn báyìí rí láyé mi o. ẹ ṣe ma. Ọlọ́run mo mà dúpẹ́ o 10,000 naira tí mo ti ń rìn kiri látàárọ̀ tí n bá lọ ṣiṣẹ́ gan ṣé mo lè rí 2,000 ni ṣe o Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run ok jẹ́ padà sí lẹ́yìn tí ọkọ lọ́wọ́ nǹkan tí ìyá àtàwọn ọmọ ẹ̀ máa jẹ náà káàtì ọkọ mọ̀ fáwọn náà ti ẹ̀ jáyé fúngbà àkọ́kọ́ Ọlọ́run mo dúpẹ́ oore ńlá lọ́lọ́run bá ṣe fún mi lẹ́nu tí mi lè gbàgbé láyé oore má ní gbàgbé ayé mi lè gbàgbé táyé mi àti ìparí Ọlọ́run mo dúpẹ́ ọpẹ́ ńlá rábàrí yìí. Kí ló dé? ẹ wo gàrí all the time ilé máa mú gàrí náà. Má máa sọ̀rọ̀ báyìí wọ́n ní gàrí all the time ó wáyé pé gàrí la mú lé ní ọjọ́ mi kankan ṣe bí chicken náà máa ń surface. Ìṣọ̀lá. Báwo ni? Ṣé wà yìí? Ó ga ọ. Káàbọ̀ ẹ bá wa rí ẹ má bọ̀ kí n bomi sí i kí n lè. No, kò ní báwo ni gan. Jẹun lọ́wọ́ náà ni. Ó ga gàrí lẹ tún mu. Anyway Ọlọ́run kọ dáadáa lé ní pé
àjọ ṣeré jáde ilé ẹ̀ lè mú gàrí mọ́ ẹgbẹ́ ìdáná. ó ti jáde. my god ẹ máa pè o because mo fẹ́ ká jáde lọ́bù náà tiẹ̀ lọ sí trika kan ṣe fàájì as family láti ẹ̀já yìí for the first time. ìtú ibi tí báwo ṣáà ń ṣọdún lé nìyí. my dear ó tọ́jú ọ̀rọ̀ mi tọ́ pé ó jọ pẹ́ lọ ṣé ṣe má pàrọ̀ fún ẹ ìbànújẹ́ ó máa ń bẹ̀rẹ̀ rí o ní ìgbà míì yẹ̀yẹ́ máa ń bẹ̀rẹ̀ ayẹyẹ and lálàá nígbà míì ó máa ń ṣíwájú ọ̀la tí mo rí lẹ́nu mi tí ìlú ẹ̀ lára ẹ̀ àyà mo rìn débi pé ó tó stage kan mo fẹ́ lè lọ pokùnso lẹ́ni náà níbi tí mo ti ń wá pé báwo ni mo ṣe fẹ́ mú owó délé bí màá kàn ṣe ń lọ nìyẹn o ní pọ́ọ̀sì ẹ̀ bá jábọ́ máa dẹ̀ pọ́ọ̀sì mo bá jábọ́ mo dẹ̀ rí pé pọ́ọ̀sì ló jábọ́ lọ́wọ́ arábìnrin mo dẹ̀ mú pọ́ọ̀sì ló jábọ́ yìí madam pọ́ọ̀sì yín jábọ́ ó dẹ̀ wẹ̀yìn báyìí ó kàn kò ṣe ni mo bá ṣí pọ́ọ̀sì wo máa bọ́wọ́ náà. ṣé ò ní mú yín ló lè báyìí. wọ́n máa gbọ́ tí ẹ farabalẹ̀ bí mo ṣe bọ́wọ́ náà nìyẹn mo kọ́kọ́ wò pé ìwọ ọlọ́run ọba ṣé mo fẹ́ sọ pé ọlọ́run fẹ́ lè ṣe kòǹgẹ́ dáadáa ni pé bóyá ọlọ́run wàhálà ni bàbá tó rò pé irọ́ kẹ́ni náà má tún máa lọ ronú kó máa jẹ́ pé àdúrà tó yàn ń gbà ọ̀rọ̀ ọlọ́run àtúnkọ́ bá èèyàn bá pé kí mo lè ṣe o bá mọ́kadà pé kí ọlọ́kadà ṣáà máa gbé mi fèsì ibi tí wọ́n yẹn bá wà lọ òun náà dẹ̀ pípa tó ń rọ̀ṣọ̀ kadà tó gbé wọ́n bá ń jà ibẹ̀ ló ti tí pàpọ̀ nǹkan ti sọ pọ́ọ̀sì nù ibi ìjà ni mo ti bá wọn bá ní madam mo ń pè é lẹ́ẹ̀kan pé pọ́ọ̀sì yín jábọ̀ pọ́ọ̀sì yín nìyí wọ́n yẹn bá wọ báyìí pé so ìlú èèyàn báyìí dẹ́ ṣe wà ibi tí ọlọ́run ti wá sọ pé in fact ṣẹ́rí ilé ayé ó le o obìnrin yẹn wá rí pé ọlọ́kadà tó gbé mi ó ń bá mi fa wàhálà mi ì rówó ọ̀kadà fún un mo á ń sọ fọ́lọ́kadà pé mi ì ní wọ́n ní àlọ́ torí màdámì ni màdámì bá lanu bá ní wọ́n ní àlọ́ mo á ṣàlàyé ìrìn àjò ayé mi fún lẹ́tún á rí owó lẹ́tún á dà padà fún mi ìròyìn ṣọ̀wọ́n bó ṣe bí mi ní ọba owó náà mi mọ ètò àwọn pọ́sì ó ká 10,000 naira ó bá fún mi. 10,000 naira. yes bó ṣe á fún mi yẹn tán ó wá fún mi ní 200 orí bó mo ń lọ ọ̀kadà ló máa ó tún fún mi lọ́wọ́ ọ̀kadà tó máa gbé mi dé ilé ó dẹ̀ fún mi ní káàdì pé anytime mo ready láti assist mi kí n má wọrí o irú olóòótọ́ báyìí ṣọ̀ wọ́n o in fact ó fún everything ló fún ẹ wọ ẹ lọ múra ẹ lọ múra ẹ lọ múra ẹ jẹ́ ló bá jábọ̀ lọ́kọ́sù ẹ lọ́kọ́sù ẹ. káàkiri ẹ̀ bí i náà jẹ́ ń kó torí ẹgbẹ́ tẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ń bọ̀ náà àbọ̀ kókó pẹ̀lú káàdì papọ̀ náà ni. káàdì nìkan lè fi dẹ̀ o. no ń bọ̀. káàdì nìkan kò sówó mi ẹ wo àbí. ń bọ̀ ń bọ̀ ẹ̀jọ̀ lónìí ń bọ̀ bọ̀ kankan yé mi ẹ̀jọ̀ 10,000 naira mo rà pẹ̀mọ́ káàdì ó dẹ̀ 200 ó ní kí n fi sanwó ọ̀kadà. màdà ṣe mi ti náwó fún ẹ bí mo bẹ̀rẹ̀ rẹ mi ò fẹ́ ní wọn lẹ ó rẹ gbàgbé ayé mi ní gbàgbé táyé mi àti ìparí ọlọ́mọ dúpẹ́ ọpẹ́ ńlá rábàrí mi. káàdì ẹ̀ ní àwọn àti 10,000 mo kọ́kọ́ pẹ̀lú 200 mo dẹ̀ fọlọ́kadà 200 èmi dẹ̀ bọ́lẹ̀ mo pé kí ilẹ̀ wá pé ń bọ̀ náà. gbogbo ẹ̀kọ́ lọ́sí kí yìí kò sówó bẹ́ẹ̀. ẹ kò yẹ ẹ serious. ẹ mo wọ́ wọlé. mo mà dáhùn mo mà dáhùn. fóònù lélẹ̀ yìí. 10,000 oṣù ọmọ kò sówó kankan lára yìí. ó fún mi 10,000 ó fún mi lówó ó fún mi 10,000. báwo lè ṣe wá ṣe. ó dẹ̀ fọlọ́kadà ó dẹ̀ fún mi lówó ó fún mi lówó yìí. ayé òòrùn àwọ̀ abẹ́rẹ́ náà bí ìdírí mú mi ó jókòó síbẹ̀ àbí mo lè ní kó jókòó síbẹ̀. mo manage kíkà díẹ̀ wá sọ̀rọ̀ nǹkan kó wá bẹ́tà. ó fún mi 10,000 ẹ̀wọ̀ ó fat ṣe ayé ìyá ni mo wá bá ẹ Ọlọ́run tó bá kú díẹ̀ kọ́ náà láàbá ẹ̀ kankan á fi blọ́ọ̀kì ọmọ mi. ṣe rí mi ò lè parọ́ fún yín o aláàánú mi lè jẹ́ lóòótọ́ ṣùgbọ́n ṣe rí kí n má parọ́ fún yín Ọlọ́run á ṣe ọkọ̀ alárùbáríkà fẹ́ yín náà
Ó ṣe rí bí èmi ṣe rí nìyẹn o. Ibo ni kí n fi ìyàwó àtàwọn ọmọ mi sí? Ẹ pé àwọn ọmọ géńdégéńdé ni mo kó dání àti ìyàwó. Ṣé nǹkan tí mi ò ṣe ní ibò ìgbà tí mo ṣe wà ní bọ́ọ̀lù díẹ̀díẹ̀ ni màá máa ṣe lásìkò ẹ jọ? Mi ò ní kó fi ìyàwó àtọmọ ẹ sílẹ̀. Ṣé báwọn Yorùbá náà ló sọ wípé nǹkan ẹni ò kí ń di méjì ká bínú? Wò mí, ó mú mi kó jẹ́ ọkọ mi, kó jẹ́ adé orí mi. Torí mo ti bá Ọlọ́run sọ pé ní gbogbo ọjọ́ tó bá ti wù mí kí n yan ọkọ láyé mi, irú ọkùnrin bíi tiẹ̀ ni mo fẹ́ yàn. Ọkùnrin tó lóòótọ́. Ṣé wo mọ̀ pé ọkùnrin tó ṣe òtítọ́ láyé yìí ò pọ̀ ni? Wọ́n ò wọ́pọ̀. Inú mi ò bá wá dùn, inú mi ò bá dùn tó bá lè sọ fún mi wípé o ti ṣetán láti jáde orí mi. Màá ṣe kí n má tẹ ẹ má ra àjò jìnnà. Ọlọ́run ti ṣe wá lórí ara wa o. A dẹ̀ nílò láti máa bára wa sọ̀rọ̀ bóyá bí tẹ̀gbọ́n tàbúrò àbí bẹ́ẹ̀ bá ṣe rò sí. Gbogbo òṣòro àtàwọn challenge tẹ̀ pé ẹ face lórí ọ̀rọ̀ àfẹ́lọ́kọ àòlọ́kọ. Ọlọ́run á ṣe ètò dáa. Á dẹ̀ ṣe irú nǹkan tẹ́ fẹ́ fún yín. Bọ́ṣẹ́ rí mi, please, ẹ jọ̀ọ́. Let's be friends, please. Ọlọ́run tiẹ̀ ti ṣe dáadáa fún mi. Èmi ti wà òkè. Ọlọ́run dẹ̀ ti yàn fún mi. Ìwọ ni máa fẹ́ kó lọ ro dáadáa. Torí bó ṣe wà yìí, èmi ti ṣetán láti jẹ́ ìyàwó náà dé. Má ṣe owó tá máa fi ṣe owó wà ńlẹ̀. Ìwọ kò sọ gbogbo nǹkan kí nǹkan tó bá ti fẹ́ fún mi, màá máa fún ẹ. Rosọ́tún kò rosọ́sì, sórí gbogbo nǹkan kí nǹkan tó bá fẹ́, I repeat, gbogbo ohun tó bá fẹ́ láyé yìí, mo ṣetán àti fún ẹ. Màá rí ilé ta ẹ má wọlé. Má lọ. Màá rí ilé ta. Mo mọ máa rí ilé ta. Lásìgbà tó ti dé láti ibi tó lọ, mo ń bí lẹ́rọ ọ̀rọ̀ ogo ṣe talk to me now, báwo ni bẹ́ẹ̀? Á fàṣọ bá wọn. Baby, mo bá tí ara bá gbé ní sánlẹ̀ kéékèèké a máa gorí ẹ̀ o. Nǹkan tó jù mí rí lẹ́nu. Lọ́wọ́ máa yẹ ká rí pọ́njú o. Mo débẹ̀ lóòótọ́, àmọ́ nǹkan tí ojú mi rí ẹnu mi ò lè ròyìn tán. Ṣé o mọ̀ pé káà tún máa dúpẹ́ tiwa ni? Nígbà tí obìnrin náà kẹnu bọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ìgbésí ayé ẹ̀ fún mi, ó jẹ́ kí n mọ̀ pé nítorí òun ò ní pọ́blẹ́mù o, bí wọ́n bá bọ́ lọ́n ṣe dáhùn Ọlọ́run bá ṣe rí. Ṣùgbọ́n láti ìgbà tí òun ti wà ní ayé òun lórí ọkùnrin kan látàrọ̀ dalẹ̀ rẹ̀. Ó ní kìdẹ́ ṣe pé òun ò ní o, pé ṣùgbọ́n òun rí ọkùnrin tó níwà bí tèmi rí. Mi dẹ̀ rò pé mi ìmọ̀ ibi tó lọ bí Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan pé èmi náà. Darling, wait. Ó ní òun náà ní ìṣòro tó ń bá fà. Ìṣòro kí wá ṣe ìṣòro yẹn ní tọkọ. Ìṣòro yẹn ní tọkọ. Ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi náà ti mọ ibi tó lọ nìyẹn. Nígbà tó yẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ pé in fact kọ́ ló ń ṣe tó dáa fún o tó ń bá yọ ọkùnrin bíi tèmi yìí o òun ò máìndì òun ní. Ọkùnrin bíi tèmi. Ọkùnrin bíi tiẹ̀. Àbọ̀ èmi dá lónìí lẹ́sẹ̀kẹsẹ̀ o. Mo ní Ọlọ́run á ṣe ti yín fún yín o. Èmi náà fúnra mi lọ́wọ́ àwọn fámìlì mi o. Èmi náà ọkùnrin lè ṣọ̀wọ́n ṣùgbọ́n Ọlọ́run ti jogún èmi fún ìyàwó mi. Bàṣá ṣe àyọ̀ rẹ̀ wá gbà tó máa ń dọ̀ rẹ̀. Ó ní pé tí mi bá máìndì o pé òun ò fẹ́ kíjà ṣe láàrin mi àti ìyàwó mi ò láì fámìlì mi o ṣùgbọ́n ṣé èmi lè fẹ́ òun? Àyà mi já. Mo ní lẹ́nu yín ṣé mi lè fẹ́? Irú ọ̀rọ̀ wo nìyẹn? Gbà tó rí pé ojú mi change tó rí pé ojú mi kóró gan. Bó ṣe tún mú mi wálẹ̀ nìyẹn ní no òun kàn farabalẹ̀ pé ó ní no kó kàn sọ fún mi ní o pé kí n má wọrí o òun kàn sọ tó ní o pé kí n gbàgbé ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ o pé ìyẹn ò ní kó má ṣe oore o pé ìgbà tí mo ṣe fún òun ò lè gbàgbé o pé kì í ṣe bóyá pé nǹkan yẹn ṣe pẹ́tẹ́ bọ̀ tó ń wò pé olóòótọ́ ó lẹ́ni kí n gbàgbé nǹkan tó ń sọ yẹn pé kí n kó fún madam pé kàn fi ra store sílé o pé
tó bá dọ̀la o pé ibi ilé gan ọ̀rọ̀ ń lọ pé òun ṣe láwọn kan tó fẹ́ ṣe fún mi o. ipò. ṣé onígbà tó wá kó owó ẹ̀ fún mi ìgbà tó kó fún mi ò ní choice ju pé kémi náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ bá ṣàlùbí pé ó ṣe o ó ní ara lànà omi wá fẹ́ lérò sójú ẹ̀ méjèèjì ó wá dì mí mú báyìí ó ṣàpòrúkọ mi wọ́n ṣáà di mi mo ṣáà sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó ṣáà tó yé máa ṣáà ní kó take it easy ó wá ṣáà nà ẹnu sí mi bí tó fi ń bá mi sọ tí ó mú movement yẹn ń pọ̀ díẹ̀ ó ṣe kiss mi nìyẹn tí mo rí mọ nìyẹn ó yẹ. ó kiss ẹ. ó máa jẹ má tẹ̀ jẹ́ ká sọ̀rọ̀. no nǹkan tó ń sọ ni pé after to kiss ẹ ló wá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. ó ṣáàjì àgbàgbé iṣẹ́ nǹkan tí mo fẹ́ máa rántí experience mi like láti máa share pẹ̀lú èèyàn no ó ṣáàjì in fact ó bá dé mi fẹ́ lọ sọ́dọ̀ woman ẹ̀ mú ìní lọ síbẹ̀ mọ́ kó di orí ẹ̀ mú orí tó yẹ pé ó dẹ trap sílẹ̀ no mi lè darí mi rú mi lọ sọ́dọ̀ ẹ̀ mọ́. Ọlọ́run ọba ìpọ́njú ìpọ̀ ìpọ́njú ìpọ̀ tí ó bá kí n ṣe ìpọ́njú tó tó báyìí ṣé kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí fámìlì mi. ó lè bàjá. kí n má bàjá. olóore wa ni. olóore wa ni. àbí olóore ni ìyún bó lórí ẹja. kí n má bàjá. ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run máa gbàdúrà wa o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí a máa fi ṣètàn parí lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà nínú ilé yìí a máa làlùyọ ẹnu wa tó ti ń jẹ egungun máa padà jẹran gbogbo ìyà tá ti ń jẹ yìí a máa padà jọrọ ẹ̀ lágbára Ọlọ́run torí yóò lè jẹ̀yà dé lẹ́fù yìí kó jẹ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kó jẹ́ bákú bẹ́ẹ̀. kí wàá ní kí n ṣe báyìí. bá mi ẹ̀dùnkọ́ sọ fún jẹ lọ mí náà inú ti bí mi bá mi tẹ̀ fọ́ owó bá mi fi owó díẹ̀ sí i bọ̀ ẹja titus ni o. ọmọ ńkọ́. bóyá wàá ti jẹun. bóyá mi mọ̀ wípé lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run tí ó wà lókè tá a máa tún tí wọn kì í fi jẹ́rìí rọ a máa yọ nínú ilé yìí ẹnu tó sì ń jẹgun kó máa padà jẹran wíwí fáyà máa wà òkè lágbára Ọlọ́run. pọ̀ gan-an àfipẹ́ ní wípé bóyá a ṣe Ọlọ́run ni ẹ wo ó ti sú mi first of all we need help because lè má bá báyìí lọ please anything at all tí wàá lè ṣe láti help wa I will appreciate it sir. Festi Ajafo. Jahidul kufara wal munafiqun. Arábìnrin. Professor. Ó tó ọdún mélòó tí wàá tọkọ ẹ ti ń fẹ́ra yín? Ti pẹ́ gan-an. As a matter of fact sir, àti kékeré la ti ń fẹ́ra wa, a dẹ̀ sì bí ọmọ méjì, àwọn ọmọ wa dẹ̀ ti dàgbà gan. Ó bí ọmọ méjì fún un. Ẹ̀yin sir. Tó bá fẹ́ ní lárí àbí tó fẹ́ kọ́kọ́ ẹ ní lárí, ẹ máa kọ̀ra yín sílẹ̀. How sir? Ìyẹn lè ó máa lè díẹ̀ sir. Nítorí wípé iná àtomi wọn kì í ṣọ̀rẹ́. Ó sì mọ̀ wípé omi a máa poró ná bí òjò ṣe ń poró ọ̀gbẹlẹ̀. Tínú bá tún wá bíná, a tún mọ́ mi gbóná. Nítorí ìdí èyí, tẹ́ ẹ bá kọra yín, ìràwọ̀ yín ò papọ̀. Àmọ́ ọ̀nà kan ṣoṣo lẹ́lẹ̀ gbà tẹ́ ẹ fi ní kọra yín. Àfi tí o bá gbà kí ọkọ ẹ kó fẹ́ ẹlòmíì tí ìràwọ̀ ẹ máa jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́. Ìràwọ̀ afẹ́fẹ́ tá à ń wí yìí bí iná tiẹ̀ bá ń gbóná jù afẹ́fẹ́ á máa fẹ́
tómi bá fẹ́ poró ná afẹ́fẹ́ a máa fẹ́ ṣùgbọ́n o tí ẹ bá fẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ ó máa ní láríjọ yìí méjèèjì lọ ẹ ní kú o ẹ dẹ̀ ní rùn ṣùgbọ́n kéékèèké nínú ọlá tiẹ̀ ló máa bọ́ sẹ́yìn méjèèjì lọ́wọ́ já ìdólèkì fara. Professor ẹjọ nítorí Ọlọ́run please sir ikọ́ tẹ sọ yìí kò yín sí èmi àtọkọ mi àti wá tipẹ́tipẹ́ àdé lọ́ọ̀ bára wa gan kí wá gbà kẹ́ lómi ìfẹ́ ẹ wo sáré mọ nǹkan at this junction èmi fi pé nǹkan tó dáa fún wa ó ní kí bá wa wá very strong oògùn owó because kémi náà tó débi báyìí mo ṣe research gan ó dẹ̀ kó yé mi wípé ẹ kì í fail pé anything tí bá débi báyìí ẹ máa make sure. jẹ́ ìdúnnìkú fẹ́ra wàlẹ̀ mo ní kò fẹ́ kí o jẹ́ ìdúnnìkú fẹ́ra. bó ṣe mú lọ yẹn lọ jù sínú odò tó ń ṣàn kó lọ́ọ̀lẹ́ kó lọ sùn tó bá dijọ́ kejì ohun tó bá rí kó padà wá sọ fún mi. bí bàbá mi bá dé tán wọ́n máa kalẹ̀ wọ́n máa kẹ́ni wọ́n ní talẹ̀ ló ń ta wọ́n láì mọ̀ pé bàbá mi ní í ṣiṣẹ́. ajé o Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́ Omije ajé o ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́ Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé o ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. orí gàǹdà bí lábàjá o kí ló mọ tójú lábàjá rí náà. ẹ̀dá ṣe mí bí tàmẹ̀dọ̀ kí ló mọ tójú rẹ̀ kàn. ogun wa máa fogun ogun wa lani lógun lọ. ogun wa máa fogun ogun wa lani lógun lọ. ẹnu gbọ́tẹ̀nu ẹ̀ǹga alẹ́ yẹn ń pa tó níyó bẹ́ẹ̀ bá sùn mẹ́yẹ ẹ̀ ó gbóhùn ẹ̀. Omije ajé o Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́ ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé o ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. ajé filẹ̀ mi ṣe bùgbé ọlá. Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. káyé forúkọ rere pè mí. Omije ajé o ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. ó ń ṣàn Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Omije ajé Omije ajé Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. ayé mi bí mo ṣe sọ sódò tí máa padà délé báyìí ẹnu ọ̀nà ilé mi ni mo ti bà mo ṣe mú nìyẹn pé kí tètè máa bọ̀ lọ́dọ̀ yín. Professor, please, what is going on? mi lè dúró dọ̀la mọ́, what is going on? Fẹ́sítì Ẹ̀jàfọ̀ Yes, sir. ló túmọ̀ sí wípé ìwọ àti ọkọ ẹ lè ní lárí mọ́. wá gbọ́ o tí o bá lè gbìyànjú ẹ wá obìnrin tí ìràwọ̀ ẹ jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ kí ọkọ ẹ fẹ́ tó bá ní lárí kó lè máa ṣàánú yín. Professor, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Professor, ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí fún mi, ẹ jọ̀ọ́. I know you can do it. Please, just do anything ní ayé tẹ́ bá tẹ̀ lè ṣe fún wa, ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ ká bá ikú, bí ṣe wà yìí sí.
mi ò ṣe wàá kọ́ nǹkan kan mọ́ anything I will do. Fẹ́stì Àjàfọ́ tó bá ti ṣe tán láti jẹ́ kí ọkọ ẹ kó wá ẹnìkan tó máa fẹ́ tí ìràwọ̀ ẹ̀ dẹ̀ máa jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́. Professor, obìnrin kan wà bẹ́ẹ̀ kẹsẹ̀ kọ́kọ́ bá mi wo ìràwọ̀ yẹn náà obìnrin kan wà ṣe rí òun fúnra rẹ̀ ló láì kọ́kọ́ mi ìfàyẹnjọ́ mẹ́ta yìí òun ló ń gbọ̀nlé pé òun ṣàfẹ́fẹ́ àfi kóun fẹ́ ṣá bẹ́ẹ̀ kẹsẹ̀ wá bá mi wo ìràwọ̀ yẹn náà bóyá máa wà òkè. Fẹ́stì Àjàfọ́ kí ni orúkọ ẹ̀ ká tó yẹ ìràwọ̀ ẹ̀ wò bóyá ẹni tí ó lè fẹ́ ọkọ ẹ̀ tí ìràwọ̀ ẹ̀ jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ ni. Síládé ni sà. Síládé. Idul kufara wal munafiqun. Ó kú oríire Síládé tí ó dárúkọ yìí ìràwọ̀ afẹ́fẹ́ ni ọkọ ẹ lè fẹ́ ìràwọ̀ ẹ̀ bá ti yín mu ó kú oríire èyí tó wá kù wọ́kù àwọn oúnjẹ àjẹkù tí wọ́n bá jẹkù ní patí òun ni wọ́n máa kó jọ ló máa gbé padà wá síbí a ṣe àwọn ètùtù sí tàbá ṣètùtù sí bó ṣe máa gún bí ó ṣe ní kókó ìyẹn dọwọ́ ti wá. jẹ́ ìdúlùkì fàlà. ẹ ṣé o ẹ ṣé sà ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ o. mọ́ mi èyí tó ti sọ fún tẹ́lẹ̀ máa tètè àtẹ̀yìn náà mú ẹ wá ń ṣe ń bọ̀. ẹ ṣé àdúpẹ́ mà àǹtí ẹ ṣé o. àǹtí. àǹtí ẹ ṣé mà ẹ ṣé ẹ pàtàrọ̀ mà. ẹlẹ́kùn ìnáwó ni. yes ma. ẹlẹ́kùn ìnáwó ni. ìdí ilẹ̀ yín àtúbọ̀ ṣe gba ọdún ayé agbára ọlọ́run ọdún mọ́dún ẹ̀rọ máa ṣe wá bẹ̀rẹ̀ náà ọdún tó máa lọ òbí tó máa lọ láti sọ pé àwọn ajá wa wọ́n wà nílé rẹpẹtẹ pé àwọn àjọkù bó ṣe táwọn èèyàn fẹ́ máa wéèsì ṣé mo lè jà wọ́n lọ fáwọn ajá wa ń lé. kò sí pọ́blẹ́mà ẹ̀dá kò sí nǹkan tá a fẹ́ fi ṣe ẹ̀dá kò sí pọ́blẹ́mà ẹ ṣeun gan ma. ẹ ṣé o adúpẹ́ ẹ ṣé ẹ kú jókòó ẹ kú jókòó ẹ ṣé o yes ma kí ló ṣẹlẹ̀ ma. ẹ jẹun tán. tẹ̀ ṣẹ̀ dé sí torí ọlọ́run mọ́mì àmì mà wọ́n ti jẹun tán ni ẹ ṣé mà àwọn alájà ni ẹ ṣé mà mọ́mì èyí tẹ̀ ṣẹ̀ wọlé dé sí ó dà ọ́ mà ẹ ṣé o ẹ ṣé adúpẹ́ mà o. ẹ rọra kú dìde àwọn ti lọ. mo rò pé ti lọ ni ẹ ti lọ ẹ wo ẹgbẹ́lẹ̀ náà ẹ̀yin alájà. ó dàbí àwọn àǹtí wọn ń kọjú. ẹ kú jókòó. ẹ torí àwọn ajá wa ni wọn tó bíi mẹ́rin lé. ẹ ṣé adúpẹ́ o.
sunkún aláyọ̀ yayọ̀ ń tiẹ̀ oúnjẹ àjẹkù lẹ́lómi ń jẹ́ ènìyàn kí la dẹ̀ ń sáré fún náà àbìdí yanyan ènìyàn kí ló dé ta ò gbé jẹ́ forí náà ènìyàn kí la dẹ̀ ń sáré fún náà. àjẹkù oúnjẹ ni good ó ti dà báyìí ìrìn yẹn tún kẹ̀ǹkan o níbi. after 7 days tí eléyìí ti wà lọ́wọ́ mi wàá padà wá a ti ṣe gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe màá ti jópọ̀ gbogbo ohun tó yẹ ká fi sí màá fi sí ètèmi máa mú lé ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ màá mú lé ẹ lọ́wọ́ lẹ́yìn ọjọ́ keje sẹ́yìn tí n bá wà mú lé ẹ lọ́wọ́ rí dájú pé òun ló pòpọ̀ mọ́ oúnjẹ tí ọmọbìnrin yẹn gbọ́dọ̀ jẹ lẹ́yìn ìgbà tí ọmọbìnrin yẹn bá jẹ tán dandan ni o ọkọ ẹ gbọ́dọ̀ bá ní àṣepọ̀ ní ọjọ́ náà lẹ́yìn ìgbà tí ọkọ ẹ bá ti bá ní àjọṣepọ̀ tán ìgbà náà ìwà àtọkọ ẹ náà láǹfààní láti súnmọ́ra yín dandan ni o ìwọ àtọkọ ẹ gbọ́dọ̀ ní àjọṣepọ̀ lẹ́yìn tòun àtọmọ náà tẹ́ bá ti wá ṣe èyí tán ìyókù ti kéré. ẹnu gbọ́tẹ̀nu ẹ̀ǹga alẹ́ yẹn ń pa tó níyó bẹ́ẹ̀ bá sùn mẹ́yẹ ẹ̀ ó gbóhùn ẹ̀ omi jáde o. pé onídàáká fi ojú olóore gúngi o aláti máa wùwà tó máa mú inú sílàdì dùn most of the time. Yeah. And mo feel pé since tomorrow is her birthday ṣebí o ṣáà ń lọ bẹ̀ lọ́la. mi ti lè sọ because kí ni tí máa lọ bẹ̀ ṣe máa lọ fẹnu lásán kí ni. o lè fẹnu lásán kí ni. mi rò pé mi kàn máa pè lórí fóònù lára mi rẹ̀ máa wish happy birthday ó tán. no ètò sì ń pọ́nyàn lè ní kéèyàn débẹ̀ o gbọ́dọ̀ lọ láti dọ̀la bí ọwọ́ rọlẹ̀ máa lẹ́ ṣùgbọ́n wàá lọ bẹ́ẹ̀ on my part nǹkan tí mo rò wípé ó bójú mu láti ṣe òun ni kéèyàn kọ́ surprise ẹ̀ pẹ̀lú nǹkan tí yàn bá nípa tí yàn bá lágbára tó dọ́kọ́ ni kó ṣe jẹrẹrẹrẹ wọ́n rò pé bóyá tó bá di lọ́la máa lọ arrange nǹkan oríṣiríṣi tẹnu oúnjẹ tẹnu ṣọmọ nǹkan tó kọ̀ máa like just for a day máa prepare bọ̀ kókò jẹ́ pé kí n tó ráyè lọ ó máa tó wọ̀ sùn mọ́rọ̀ rẹ̀ so ìwọ náà wá ti ṣe gbogbo tó fẹ́ ṣe lọ́wọ́ àárọ̀ mọ́sàn yẹn so tí n bá ti máa fi ṣe tán láti ti ìrọ̀lẹ́ wá kàn gbé lọ fún wa kàn fi surprise ẹ̀ like surprise. ìwọ rò pé nǹkan tó máa jẹ́ kó jẹ́ surprise fún jù ni pé kó jẹ́ ọlọ́gbẹ́ náà because kò respect ẹ̀. èmi kẹ báwo ni n sọ̀rọ̀ báyìí èmi ṣùgbọ́n pé mi kí ni mo fẹ́ ọ̀fà kí ló fẹ́ excite ẹ̀ lára èmi má gbàgbé pé ìwọ you are a very hilarious person mo mọ̀ pé tó bá ti kọ́kọ́ máa gbé débẹ̀ náà gbogbo mo mọ̀ pé ó máa rẹ́rìn láti ọwọ́ alẹ́ bàtí sílẹ̀ máa fi mọ́ ni tó bá ti dọ́dọ̀ ẹ̀ ìwọ mọ̀ pé ó máa ń funny now and everybody máa ń love company ẹ̀ ó lè ṣẹ̀dú lè wò wípé bóyá kóun tún wá 1 or 2 things kóun tún fi help wa ní ẹlẹ́mi ń rò ó kí wọ́n máa fojú olóore gúngi. ìrọ̀lẹ́ yẹn náà ni o sọ pé traffic máa wà láì òun fẹ́ dọ́dọ̀ ẹ̀ babe jẹ́ nsọ̀kan fún ẹ gbogbo nǹkan tó bá máa ṣe tètè ṣe tó máa ṣe tán kí mi lè tètè gbé lọ kí n tètè padà kíákíá because mo fẹ́ pẹ́ ń bẹ̀. no kò ní dáa kó gbé nǹkan débẹ̀ kó dé kó mi almost at the same time mi ò ní dáa mo máa láti bá a ṣeré ṣọmọ kó ṣáà make her happy it's her day so fara mọ́ báwo ní ìdásí kanjú honestly. ilé wa fi mọ́ báwo ṣe máa sùn síbẹ̀ ni. no mo kàn mí pé tẹ bá ti ṣàjọ wàṣà pé yúrò mo wà wọn funny stuff tó máa ń sọ wọ mọ òkèlè rẹ pa ni ẹ èmi kí ló ṣe mo ti gbọ́ tó bá ní ká make her happy kò sí problem. ìbéèrè tí mo mímọ́ wọn kọ́ obìnrin ni mí náà mo dẹ̀ mọ̀ bí wọ́n ṣe máa ń feel lọ́jọ́ birthday yẹn ó máa wà memory ẹni kò ní gbàgbé láyé olóore wa ni. I understand but anyway since wẹ́ẹ́ pé owó wẹ̀ pé ká make her happy àmọ́ nǹkan tó rí tẹ̀sí sọ bẹ́ẹ̀ ìyá ayé mo ti gbọ́. It's just necessary. No problem. Kò sí wàhálà. ajé filé mi ṣe bùgbé ọlá omi jẹ́ ajé
ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́ káyé forúkọ rere pè mí Omije ajé Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́ ó ń ṣàn. Ṣọmọ ìyálò yóò sọ pé ó yẹ ká surprise ẹ pé báwo lè ṣe ó ní gbogbo ọ̀nà tó bá lè gbà ni o kò ṣáà bá wa manage ẹ pé èní ní fẹ́ díẹ̀ pé in fact ó ní kí n fẹ́ ṣe dáadáa kí n má rọ́ṣọ kí n má ṣe lè mú ní òkè ìyá náà ṣáà ti ní accept díẹ̀ náà ni. in fact nítorí oúnjẹ tó gbé wá fún mi inú mi dùn. inú mi náà lẹ́dùn kó bá fìfẹ́ jẹ inú mi dùn. ó dẹ̀ sọ pé ìyá ló so oúnjẹ yìí. ìyá ni ìyá tèmi ṣáà ni ó ṣáà pack everything ó ní bá mi gbé fún àǹtí ò ní wọ́n ṣe òun kò sí problem. ó sọ pọ̀ mọ́ ẹ̀ ó ká dáadáa. wọ́n jẹ ló máa jẹ. èmi máa jẹ ni. ìwọ ṣáà máa jẹ tiẹ̀ lọ. àwọn oúnjẹ téèyàn bá really mean téèyàn fẹ́ really bóyá ó máa ń dùn gan. Hello. It's a lie. That's okay. So ẹ ṣe surprise fún mi ẹ jẹ́ kí n mọ̀. Surprise ti bá surprise. Bú mi gan ti gbóúnjẹ wá fún mi, wọ́n wá surprise mi lé ni. Ìbádẹ́ ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ṣàrí pé ẹ̀ ń pè mí, mi ò understand the reason tẹ́ fi ń pè mí. Okay, ẹ jẹ́ kí n bọ́kọ mi sọ̀rọ̀. Máa wá. All right. Bó ló lọ? Àwọn ọ̀rẹ́ mi ni o. Ló bá lọ organize surprise fún mi. Ìwọ tó ń ṣe surprise náà ti bàjẹ́ báyìí. Ó ti bàjẹ́. Ok, bóyá àgbà tán rí pé ó fẹ́ wá káwọ́ láwọn àbí. Ó máa lọ ní o. Ó máa lọ kẹ́. Ó máa lọ. Èmi náà ti rò pé bí ni màá sùn ní ìfàṣọ orí ìyá ẹ̀ ó yí àmì lẹ́nu ó kàn sọ fún báwọn ṣe dáadáa o kí kan ò má kàn ju o gbàlú ẹ̀ ti sọ bẹ́ẹ̀ àmúrí pé òun lè sùn síbí gbẹ́ kí tètè lọ torí mo gbọ́dọ̀ lọ sọ́dọ̀ wọn orí wọn wíìsì ní ti pọ̀ jù alóde sọ fún mi ni àkíló wà ń bẹ̀ wọ́n sì múra ló bá wọn ṣáà ìpín kan fi kọ́ disturb mi kí má bọ̀. àwọn tó bá tẹ organize surprise fún yàn wọ́n love yàn ni so wàhálà èmi náà wà lọ́la but please o I trust you mo ti ẹ̀ mọ̀ pé òun ṣeré yàn bẹ́ẹ̀ náà. ó fẹ́ rí oúnjẹ ìmọ̀ padà wá jẹ́ mi. ó máa bàjẹ́ o. ó lè bàjẹ́ àgbo tí mo fún mi. o enjoy ẹ̀ gan àbí. ẹ kò sí wàhálà màá dúró de àkójọ wàá fi yẹn drop mi. ó fi sáré lọ change. all right. ẹnu gbọ́tẹ̀nu ẹ̀ǹga alẹ́ yẹn ń pa tó níyó bẹ́ẹ̀ bá sùn mọ́ ẹ̀yẹ ẹ̀ ó gbóhùn ẹ̀. Omije ajé o Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́ ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́ Omije ajé ó ń ṣàn wẹ́lẹ́wẹ́lẹ́. Báwo ni ajé filẹ̀. o ti dé. mo ti dé yàrá ṣọ́ wa. ó máa yá ẹ. ilẹ̀ náà ti ṣú after ilẹ̀ ti ṣú fún àṣẹ máa pa fún mi ó ṣàdúrà fún ẹni tí wàá inú ẹ̀ dùn gan inú ẹ̀ dùn ó láti máa ṣàdúrà fún gbàgbọ́ yìí lọ get kí ni pé o ṣáà fẹ́ kí ni surprise ẹ ní in fact ó ní kí wọ́n máa gun ẹṣin nínú pé kò lè kọsẹ̀. ṣé mo sọ fún ẹ àmì nǹkan tá a ní láti ṣe nìyẹn irú nǹkan bẹ́yẹn máa ń dùn mọ́yọ́ nù. in fact ṣáàbàṣẹ dáadáa ní ètò tètè dé yìí. a ṣeré débi pé lẹ́yìn ìgbà tó jẹun tán a tún ṣeré ẹ̀yìn ìgbà ẹ ló tún receive call tán lọ́fẹ̀ẹ́ ṣe surprise bí nìkan mo ní bébì jẹ́ kí n máa lọlé àṣẹ bá wọn yá ẹ because mo ti wọ pé máa sùn ní tí máa ṣe náà la máa ṣe bí sùn mọ́jú dọ̀là mẹ́wàá níta inú ẹ̀ dùn ó ní láti ọ̀hún ṣe birthday pé eléyìí birthday tó yẹ pé in fact ó mọ̀ kó ń celebrate. ṣòrí nǹkan tí yàn máa ń ṣe láti ṣe yẹn o so bó ṣe wà yẹn kò ní gbàgbé wa every time lọ́rọ̀ wa máa wà lọ́kàn ẹ̀ kájẹ́ sọ ma kó máa ṣe nǹkan fún wa. mo ṣe bí tó ń ṣe yẹn o. wo mi mọ nǹkan tó ṣẹlẹ̀ láti nǹkan Ọlọ́run ló mọ̀ bóyá òye ni òbí kan ni atẹ́gùn ní ṣàǹfẹ́ ọ̀yẹ́ ti tó mú mi gan ni o. yé kí ló ṣe lẹ́kọ̀ọ́ mo mọ̀ pé bẹ́ẹ̀ náà ní mi tí mo mọ̀ pé kò tó má jẹ́ káwọn ọmọ kan tó ṣe. jọjọjọjọ ọ̀gbìn mi ti mọ bí ti mọ. yé. kí ló ṣẹlẹ̀ ní no Ìṣọ̀lá dúró ní sùúrù
Ìṣọ̀lá dúró náà. Jọjọ Ibi tó ti ń bọ̀. Ọ̀dọ̀ sí wa tó ti ń bọ̀. Ṣé ìwà tiẹ̀? Ṣé ẹgbẹ́ ọ̀la kò jẹ́ pọ̀ ni? Lọ má jẹ mí. Tí máa da ẹni mo ti promise rẹ kò sí nǹkan tó máa jọ ẹ́ láàrin wa. Ìfá àti mo ṣe bá ṣe tí mo ṣàlàyé fún ẹ bẹ́ẹ̀ lórí safe call pé wọ́n ní kó máa bọ̀ ń surprise mi. Mo dẹ̀ ní kó máa lọ kí mi náà máa lọ bí mo ṣe ń bọ̀ nílé ní iṣẹ́ nìtì pẹ̀lú ẹ̀. Kí ló ṣẹlẹ̀ jẹ́ ọlọ́run ìfẹ́ nìyẹn. Dúró náà bó bá tó dé. Ó sọ fún mi ló bá ṣeré gan. Ẹ á kàn ṣeré ni à ṣeré inú ẹ̀ dùn àlejò ṣáwádà mo dẹ̀ ní mò ń lọ lé onáà dẹ̀ rè safe call mo dẹ̀ kúrò ń bẹ̀ mí iṣẹ́ nìtì ọlọ́run. Mo pẹ́ lájọṣepọ̀ ni. Mi ìbá lájọṣepọ̀ mo lọ ọlọ́run lọ. Ẹ lájọṣepọ̀. Bíbí ìjọba kí ló ṣẹlẹ̀? Professor. Ìfọlọ́mẹ̀ kí ló ṣẹlẹ̀ jọ mo bẹ̀ẹ́ lọ jọ kò máa sọ. Jọba kí ni ṣé bẹ́ẹ̀ omi o. Professor tó mi kọ́. Kí ló ṣẹlẹ̀? Professor ni. Professor wo? Professor. Kí ló ṣẹlẹ̀? Omi kọ́. Láti máa lọ sọ́dọ̀ Professor YK. Professor YK kí ló ṣẹlẹ̀? Wàhálà ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Wàhálà ti dé. Mo kú o. Ìfọlọ́mẹ̀ jẹ́ kí ló ṣe Professor? tó kàn yà mí lẹ́nu pé ìgbà tó fẹ́ kú kọ́ ṣáà ń pariwo kí máa lọ sọ́dọ̀ prof mo ṣàbẹ̀ sí ní ṣe wàhálà káàkiri pé wọ́n ju èmi fún mi kò yé mi tó pariwo prof ṣáà ní kí wọ́n á rí yín nípa. Kristi Àjàfọ́ ó máa ṣe o obìnrin nìyàwó ẹ̀ abiyamọ ni olóòótọ́ ó gbìyànjú ni ó ṣe wàhálà kí ọkọ ẹ̀ bá lè níláárí kí òun náà bá lè là kí ẹ̀yin méjèèjì kẹ́ bá lè rọ́wọ́ mú lọ sẹ́nu ó ròyìn ìyà tí òun àtọkọ ẹ̀ ń jẹ bí tọ́rọ̀ ò ṣe bá kọ́bọ̀ ṣùgbọ́n ibi tí kú ẹ̀ ti wá ó ti yé mi nítorí wípé nígbà tí ìyàwó ẹ̀ débí ó ṣe àjò àjẹ́ pẹ̀tẹ́lẹ̀ ní láàrí nínú àwọn ìgbìyànjú tá a wá ṣe fún ó gbìyànjú ó lọ wá àjẹkù oúnjẹ níbi tí wọ́n ti ń ṣe pàtí ó wá gbé débi a wá pẹ̀lú ẹ̀ àgbélé lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a gbélé ìyàwó ẹ̀ lọ́wọ́ wípé kó lọ sè é mọ́bẹ̀ fún àlè ẹ̀ tí a fẹ́ kó fẹ́ nítorí pé ńgbà tá a yẹ ìràwọ̀ ẹ̀yin méjèèjì wò oníṣẹ́ iná ló jẹ́ fún ìyàwó ẹ̀ oníṣẹ́ omi ló jẹ́ fún wọ tó túmọ̀ sí wípé ìràwọ̀ ẹ̀yin méjèèjì ò lè para yín mu ẹ̀ lọ́jọ́ níláárí ọ̀sán àtòru kì í pàdé iná àtomi wọn ń ṣọ̀rẹ́ bí ìràwọ̀ tiẹ̀ bá ń jó gẹ́gẹ́ bí iná ìràwọ̀ tiẹ̀ ló ń bomi pa lẹ̀ ṣèjọ níláárí. nínú research àwa rí wípé o gbọ́dọ̀ fẹ́ ẹnìkan tíràwọ̀ ẹ̀ máa jẹ́ tafẹ́fẹ́ tí iná bá ń jó bùlàbùlà afẹ́fẹ́ afẹ́ akú tí omi bá fẹ́ poró ná afẹ́fẹ́ afẹ́ àjò lọ́lẹ̀ ló wá suggest àlè ẹ̀kan eléyìí la ṣe pẹ̀lú kinní yìí wípé tá a bá ṣe é tán tí àlè ẹ̀ bá ti jẹ́ ó dẹ̀ try ó gbìyànjú ó rí i pé oúnjẹ yìí kan inú àlè but tó wà ń bẹ̀ ni wípé o gbọ́dọ̀ bá àlè yẹn ní àṣepọ̀ ní ọjọ́ tó bá jẹ́ tó bá bá lè ní àṣepọ̀ tán lò ń láti bá ìyàwó ẹ̀ ní àṣepọ̀ a wá rí i pé o ò bá lè ní àṣepọ̀ kó tó bá ìyàwó ẹ̀ láṣepọ̀ eléyìí ló fa sábàbí ikú ìyàwó ẹ̀ òun ló fà á tí ìyàwó ẹ̀ fi rọrùn àlè tá à ń wí yìí òun ló fà á tí o bá padà rí òun náà ti ní gángangan. àmọ́ ní báyìí níbi tá a gbèdé yìí ibi tí ìyàwó ẹ̀ gbèdé nítorí owó yẹn ti dé sọ́dọ̀ ẹ̀
ìwọ ló máa gbé yòókù nítorí pé owó náà ti dé. Ìyàwó ẹ̀ ò ní jẹ́ ń bẹ̀ mọ́, àlè yẹn ò ní jẹ́ ń bẹ̀ mọ́, ìwọ nìkan ló ní o. Ìwọ nìkan tó wá níyì tí owó náà bá ti wá ń dọ́wọ́ ẹ̀ ní gbogbo ọ̀nà, ó máa rántí ìyàwó ẹ̀ sí dáadáa. Ó dẹ̀ máa ṣe ìtọrẹ àánú fún àwọn èèyàn. Gbogbo ẹnikẹ́ni tó bá yẹ kó ṣàánú fún, kó máa ṣàánú. Níwọ̀nba àgbà tó jẹ́ pé ìyàwó ẹ̀ tó pinlẹ̀ ajé yìí ó ti kú. Àlè tó yẹ kó bá láṣepọ̀ ó ti ya wèrè. Ṣó wá rí gbogbo orí tí wọ́n gba àjẹkù oúnjẹ ẹ̀ ní patí? Gbogbo wọn ti rọrùn o. Ló fi túmọ̀ sí pé owó ẹkún lówó tó máa ná. Nítorí pé ẹlẹ́dàá gbogbo àwọn tí wọ́n gba oúnjẹ àjẹkù wọn yìí, àwọn náà máa gbé owó wá fún ẹ. Gbogbo àwọn tí wọ́n gba àjẹkù oúnjẹ wọn tí wọ́n rọrùn yìí, ọ̀dọ̀ wọn ló ti máa lọ gba omijé ajé. Gẹ́gẹ́ bí ohun tí mo sọ, owó ẹkún ló máa ná o. Fẹ́stì Àjàfò. Ẹ ṣe sà, ẹ wo gbogbo nǹkan tó ṣe yẹ bí ìránṣẹ́ ẹlẹ́dàá náà rí bí ẹlẹ́dàá ètò ẹ wo yọ̀ọ̀dá pátápátá, agbára mi ò gbé, ẹ jẹ́ kí n wà bí mo ṣe wà yìí. Ọlọ́run sí mi ò kúrò di àwẹ̀ bá mi má ṣe tọ́jú àwọn ọmọ mi, ẹ jọ sà, ẹ jẹ́ kí n gbà mí ìfẹ́ náà, ẹ wò mí ìfẹ́ rárá, ẹ jẹ́ máa lọ sà. Fẹ́stì Àjàfò, ó lè gbìyànjú kó máa lọ. Ẹ ṣe sà. But expect láti bára ẹ níbi tó fẹ́ between now and the next 3 days. Ó lè yá wèrè, ó lè yá Digboluja, ó dẹ̀ lè kú. Aláwa o. Ó ṣeé ṣe káwọn ọmọ tó kù nílé ayé pẹ̀lú ẹ̀ káwọn náà lọ sí. Ọ̀rọ̀ yìí sọ bẹ́ẹ̀ ni pé ẹbí mi ò gbé ẹ̀rọ á máa bà mí. Owó ẹ̀jẹ̀ mi you are used to it. Kò sí ẹ̀rù tó máa bá ẹ. Níwọ̀nba àgbà tí mo bá ti fún ẹ ní ọ̀pá àṣẹ. Ọ̀pá yìí ni màá gbélé ẹ lọ́wọ́, á dẹ̀ di dọ́bù. Mọ̀ ọwọ́ ẹ wá. Fẹ́stì Àjàfò. Hold it. Dìímú. Jẹ́ẹ́dì Lukufọ́ọ̀rọ̀. Fẹ́stì Àjàfò. Kí ló dì? Di ọ̀pá gígùn. Ọ̀pá kúkúrú di gígùn. Gbogbo ohun tí ò ní jẹ́ kẹ́rù bá ẹ nìyẹn. You may leave. Ẹ ṣe sà. Ẹ ṣe sà. Fẹ́stì Àjàfò. Àfà, kí wàá ní àǹfààní gbogbo wàhálà? Mo fẹ́ dògún, mo fẹ́ dọ́gùn. Kí wàá láǹfààní ayé tá a wá? Ewu àwọn ọmọ tá à ń ṣe wàhálà torí wọn, àwọn náà ti kú èyí. Láwọn ọmọ tí wọn ò mọ́wọ́ tí wọn ò mẹ́sẹ̀. Wọ́n ní tí iná bá kú, wọ́n fẹ́ rúbòjú àfà. Tọ́gẹ̀rẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ pò. Àwọn ọmọ tó yẹ pé àwa ṣe wàhálà torí wọn làálàá kókò tán wálé ayé wọn jẹ́ àwọn náà látún fi wàhálà wọn kó báyìí. Ilé ẹ̀ṣẹ̀jọ́ mi o, ìyàwó mi ni o. Àmọ́ àfà, ẹ̀yin náà ti kó òkú, ẹ̀yin náà ṣe wá gẹ̀ẹ́sì ìyàwó yín. Mi ìgbẹ́ ṣe ẹ gbogbo tó ṣẹlẹ̀ ó ṣókùnkùn sí mi ní ìmọ̀ gbogbo ìgbà tó ṣe é. Mo dẹ̀ kọ̀ délẹ̀ pé mi ò ṣe réyàn bẹ́ẹ̀, tẹ́ bá mọ̀ mí láti lẹ̀ wá mi ṣe réyàn bẹ́ẹ̀, mo kọ̀ jálẹ̀ títí. Wọ́n ní àfi la, wọ́n ní àfi kí n ṣe bẹ́ẹ̀. Ṣé rí gbogbo kínní ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ọmọ ẹ̀dá lẹ́tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀dá lọ. Gbogbo tó ṣẹlẹ̀ níjọ́ kínní àná tó bá jẹ́ pé ẹ bá kún fún àdúrà dáadáa ni ẹ bá borí gbogbo ẹ. Wọ́n bá péréte báyìí ló kù fún yín tẹ́mọ́ sí ibi tẹ́ ń lọ. Ọlọ́run ti yàn yín ní orí olówó àmọ́ díẹ̀ tó kù kẹ́ débẹ̀ lè ṣe sùúrù tẹ́ fi lọ́ọ́ fi wàdùwàdù wà. Kí wàá láǹfààní ayé tẹ wá. Iná lẹ ìzánà wà iná lẹ ìzánà. Gbogbo tí wọn bá ṣe láyé á gbẹ̀sán ẹ̀ láyé á tún gbẹ̀sán ẹ̀ lọ́rùn. Ẹ wò ó sìn ẹ wò ẹ̀sán tí tó ti ń dé látàyé báyìí. Ayé àsán
ìyàwó ti lọ ọmọ kìíní ò sí ìkejì ò sí ta ló wá fẹ́ jogún gbogbo tẹ́lẹ̀ ní. kí la máa ṣe báyìí. kí lẹ sọ. pásítọ̀ mò ń gbọ́ yín náà ẹ sọ má bà ṣọ́ọ̀ṣì jẹ́ o pásítọ̀ kí ló ṣe yín náà. ọmọ wọn ní ojú rí o omi jáde ojú rí tó ojú màmá ló fúnra ẹ̀gà ló fẹ́nu ẹ̀ ọlọ́dẹ ẹnu fẹ́nu ẹ̀ fàjò ẹnu ló ń fàjò kò rántí òun ò nílé mọ́ rántí òun ò nílé o bẹ́ẹ̀ bá bí mi o mo kú ìsọ ẹlẹ́kùn ìṣòkò aláyọ̀ tiẹ̀ ó ń jàjẹ́kù lẹ́lómi jẹ́ ènìyàn ìlànà sáré àbídíyàn ènìyàn kí ló dé ta ò gbé jẹ́ foríná ènìyàn kí la lè sáré fún náà kí la ń sáráyé fún ènìyàn ayé tàbí kí ló dé ta ò gbé jẹ́ foríná. Bàbá mi nìkan ní fún ni máa ṣe rẹ̀gùn àfúnni máa ṣe rẹ̀gùn ọlọ́run máa wọ̀ ní. àtọ́bọ̀ bí orí aláàfin àjọba ẹ̀bẹ̀ bó gbé ètùtù fẹ́ kọjá fífẹ́. aláyé bá fọ́ ní nǹkan ẹ̀yìn ọ̀kan wọn fi gbẹ̀dẹ̀gbà lọ́wọ́ rẹ̀ mọ̀ ní adé ènìyàn síbẹ̀ àwògbé jẹ́ àwògbéjẹ́ forí wa ènìyàn kí ló dé láwọn wákà lórí iná kí là ń wákà o. ọwọ́ ọlọ́run ò kúrú láti gbà ọ́ súnmọ́ o. má ṣe gbọ́kànlé nìyàn ayé yóò gùn ni níbi tẹ́lẹ̀kùn sunkún ẹ̀ aláyọ̀yáyọ̀ ní aláyọ̀yáyọ̀ omi já àwọn ẹfun yẹn la this is what we call special apartment. I can sleep here or on the tension wire and relax. Hiba! ọmọ wọn ní pàdé ó ti yàgbẹ́. ojú rí tó bẹ́ẹ̀ bá bí mi o ojú rí o omi jáde ojú rí tó ojú màmá rí o mẹ́ fúnra ẹ̀gà ló ń fẹ́nu ẹ̀ pọ̀lọ́dẹ ẹ̀lúlú fẹ́nu ẹ̀ fàjò ẹ̀lúlú ń fàjò kò rántí pé òun ò nílé mọ́ rántí pé òun ò ní. I tried best. We're so sorry, we lost him. Sorry. Ẹ jọ̀ọ́ sà, ẹ wá sà, ẹ òkú. Sorry, ẹ má bínú. Torí ọjọ́ tàná, sinimá ti tún torí owó, ẹni tó ní ewúrẹ́ sún mọ́lẹ̀ ó yẹ kó mọ̀ wípé òun máa ń fún ewúrẹ́ ní pákí. Gbogbo fàkàfìkì kọ̀rọ̀ gírí torí owó yìí o. Sinimá yẹrẹ, àgbàlẹ̀ tún ní inspirational marketer Tóyìn magazine tó ní ló gbé jáde. Agbèjáde Kasaba sinimá tuntun torí owó. Mr. Latin ló gbé iṣẹ́ ọpọlọ yìí kalẹ̀. Ó di sinimá àgbéléwò. Mr. Latin lọ́kùnrin tí ò bá lówó kó má fẹ́ yàwó sílé. Ayé obìnrin nílé ọkọ lẹ́yìn owó tún ni. Ẹ má fi kú wálé oúnjẹ tó bẹ́ẹ̀ kú tẹ̀ kú. Ẹ kú náà kí ni big deal? Ẹ kú ìbá pín ogún àtàlẹ́ àtà mọ́tò àtà ẹ̀mí ti adé kí mọ́ra lórí kálukú ọba lọ́nà títí ẹ̀. Olùbẹ̀rẹ̀ mọ̀ kó sóbìnrin tó rẹ́jì láti sọ́fà láyé òde òní nílé ọkọ. For better for stay for worse for go. Kínú ilé tó ń dàrú lè lálàáfíà kó sẹ́tù. 75 million naira ni Mr. Latin fi sẹ́tù ìyàwó ẹ̀ méjèèjì. Ẹ wá wo drama, eré yá,
sinimá ti torí owó àwọn tó wọ̀ ní tẹ́ bára tẹ̀ wò ó kọjá bẹ́ẹ̀. Ronke Ṣọlá Amúsàn ló produce yẹ. Bọ́lájí Amúsàn Mr Latin tampan president ló direct yẹ. Ṣọlá Oyèdélé ni associate director. Starring Bọ́lájí Amúsàn Mr Latin. Ọdúnladé Adékọ́lá. Madam Sajẹ. Ronke Oṣòdì Òkè. Adéwálé Rasaq Sokuti. Owólabí Àjàsà. Ṣọlá Oyèdélé. Jimoh Aṣọ́bíyé. Ṣéun Ọlálérè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun torí owó. Fashion packed movie ní suspect inú ẹ̀ gáyàtà. It is irresistible. Go get your. Ìwọ tó gọlọtọ báyìí yóò yìí tí màá gbọ́hùn ẹkún ọmọ nínú ilé ẹ̀ àbí èmi náà bí mo ṣe tó ìní òyìn tí ì di girama gbogbo àwọn ẹgbẹ́ mi tí ò tóbi wọ́n ti di girama àbí wo jẹ́ sọ fún ẹ. àbẹ́tà ní wọn máa fi kóṣù méjì ó kò ní báyìí onímọ̀ mi mo ti lóyún mo fẹ́ gbọ́ yìí. bó o bá láyà ó ṣe bó o bá rántí ikú gáàkó ṣòótọ́ ẹni ṣe rere kó múra sí rere èèyàn tó ń ṣèkà kó múra síkà àtúrí àtìkà ọ̀kan kì í gbé. n tó ń sọ ni pé ọmọbìnrin yẹn ti lóyún. ṣe jọ fáìlì gbẹ́rà. ta ló máa ṣe láti ọdún tí wọ́n ti fẹ́ra wọn kọ́ máa ti bí kọ́ máa ti pa èmi gan tí mo jẹ́ gbádùn àti mi ò ṣiṣẹ́ ní abẹ́ ọ̀rọ̀ méjì ọmọ mẹ́rin ni mo ti bí ṣàlẹ̀ ọjọ́ la tèmi làwọn yẹn. oníjó ṣé o wà òkè ṣá ibi tí mo rán láti ẹ̀kan kan láti fi 30 minutes mo ti rú ẹ ń ṣẹ́ o ò dẹ̀ tí padà wá bá mi. sáré gun mọ́tò yìí lò. lọ síbi tí mo rán ẹ jàre. ṣe sáré lọ rà. lọ́ba bí ẹ̀rín. láyé òfin bàjẹ́ lórí òògùn ṣé mo sọ fún ẹ pọ́ fẹ́ yàwó lẹ́nu àti mo sọ fún ẹ pọ́ mo gbà yàwó lẹ́yìn tó bá bí èrè wọ kúrò wọ àti wèrè tó sọ pé kó lọ bìkan màá jẹ́ kẹ́ mọ̀ lẹ́nu ṣe rí ilé ayé ilé asán. bí mi ó n ó kúrì sọ n ó rí ro ẹlẹ́kùn sunkún aláyọ̀ yayọ̀ ń tiẹ̀ oúnjẹ àjẹkù lẹ́lómi ń jẹ́ ènìyàn kí ládẹ ń sáré fún ọ àbìdí yanyan ènìyàn kí ló dé ta ò gbé jẹ́ forí náà kí ló dé ta ò gbé jẹ́ forí náà ènìyàn kí ládẹ ń sáré fún náà kí là ń sáráyé fún ènìyàn ayé tàbí kí ló dé ta ò gbé jẹ́ forí náà. Bàbá mi nìkan ní fún ni màá ṣe rẹ̀gùn. Àfúnni màá ṣe rẹ̀gùn ọlọ́run mọ̀. Àtọ́bọ̀ bí orí aláàfin àjọbọ̀. Ẹ̀bẹ̀ bó gbé ètùtù. Fẹ́ kọjá fífẹ́. Aláyé bá fọ́ ní nǹkan. Ẹyọ kan wọn á fi gbẹ̀dẹ̀gbà. Wọ́n á fi gbẹ̀dẹ̀gbà lọ́wọ́ rẹ̀ mọ̀ ní adé. Ènìyàn ká ènìyàn síbẹ̀. Àwòkúyé jẹ́ àwògbéjẹ́ forí wa. Ènìyàn kí ló dé la ò wá ká lórí náà. Kí là ń wá ká o bẹ́ẹ̀. Ènìyàn ọwọ́ ọlọ́run ò kúrú láti gbà ọ́ súnmọ́ o má ṣe gbọ́kànlé nìyàn ayé yóò gùn ni níbi tẹ́lẹ̀kùn sunkún ẹ̀ aláyọ̀yáyọ̀ ni aláyọ̀yáyọ̀ omijé àwọn kan ṣáàní ń dòwò fèèyàn kan o
wo wá kẹjọ wárò wárò wá dágbẹ̀rù ẹni bó.